till come to fight. And I just been my hope they love me, yeah. Because you can't take my side. They want to take away my favor. They want to spoil my career. And I just say I get the favor. And you be taxing up and yeah. I will give a lot for that. Baba God know the best. Baba just for me that. Baba to take us up the world. I'm not busting at you. What lemon busting at you? Baba G. Busting at you. Busting at you. Busting at you. Baba G. I go name my father. My loving mother. Promotion letter. Ìyàwó mi now we shutting down Malaysia. Every show the body come. Thank you Lord, you showed me love. Now I know I'm not alone. I go sing praises from mouth to church. I go chop party for every town. See my mouth, see my mouth. Tell me why I know go short. Not because I suffer past, not because I cry fast, not because I should not be just. But why she busting at you, I'm not one busting at you. What lemon busting at you? Baba G. Busting at you, busting at you. Busting at you, Baba G. And I thank the Lord we oversee. And I thank the Lord for Uncle Sweet. And I thank the Lord they give me power. And I thank the Lord for all the riches. And I pray for house to give me mansion. And I pray for God you give me phantom. And I pray for God you give me stardom. Only they show me love in your life. You go pray for the TV. You tell my family say that you put. If don't be all your head for them. Whatever we go give us the glory. We travel to go they come. Everything we do they post. All this magic has no purpose. Let the people run the act. Now the Baba do the dance. Any Baba do right for me. I'm a baby, don't be crazy. Not because I suffer past. Not because I pray my fast. Not because I love you fast. I'm watching you. Busting at you. I'm no one busting at you. What lemon busting at you? Baba G. Busting at you, busting at you, busting at you, Baba G. Akara comes at you, Uncle Sweet. Alaji, let you know. I love you, baby, and nothing can change. Your beauty making me to realize. You say never, don't bring it down. Say you must marry me. You will love me. You will kill me, baby. You will follow me. You're my everything. You're my melody. You will be the harmony. You will give me, baby, I wish you could love that you never say. Palanga, you're the mother of my two, baby, baby, Palanga. If we never make a deal, baby, baby, Palanga, I will love you forever. Baby, shake you, shake you. Baby, shake you, shake you. Baby, baby, shake you, shake you. Adún ti dé sórí ètò lónìí o. Ẹ má mà bínú pé mo pẹ́. Ire tí mo kò lọ́nà ló jẹ́ ń pẹ́. Mo kà àbàrá, mo yọ àbàrá, o mọ̀ kó wà ń bẹ̀ ni. Ire mo pàdé lọ́nà o. Ẹ kú ojúmọ́ lórílẹ̀‐èdè yìí níbikíbi tẹ́ bá wà. Bóyá Nàìjíríà lẹ́wà ni màá ní ẹ káàsán àbí ẹ kúrọ̀lẹ́. Ẹ̀yin tí Amẹ́ríkà ń bí ní Maryland ẹ káàsán. Ẹ̀yin tí Houston Texas wọn àpá ìṣẹ́ ń wo aago 12 ni ẹ káàsán. Ẹ ti UK ẹ ti wà láago 5.
ẹ káàsán o àwọn èèyàn tún ti wọlé bùbà sórí ètò mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò Ṣówónyá lẹ́tò ẹ rí i pé mo lọ yẹ ti Don lónìí mo lọ múra tàwọn Don yes àná mo dé fìlà mo gẹ fìlà òní orí òkọ fìlà oríwádìí orí ate ẹ káàbọ̀ sórí ètò. ẹ mọ̀mọ̀ jẹ́ ó yà yín lẹ́nu mo mọ̀ pé ẹ máa rí ọlọ́mọge kan lẹ́gbẹ̀ẹ́ mi àtìgbà sẹ́kítì tí ó mọ ọkọ̀ àwọn orúkọ yẹn lẹ̀ ní ẹ̀ à ń gòkè lọ díẹ̀ náà ni ó ọlá yín ọlá ọlọ́run náà ni mo ní airtime wà lórí ètò wa ẹ̀yin tí a bá fẹ́ gba airtime bóyá fóònù program lẹ́yìn máa ṣe ẹ̀já mọ̀ airtime wà ọwọ́ tá a gbé wọlé lónìí nìyẹn ẹ bá wa sọ fún wọn pé a ti balẹ̀ sórí ètò wa o a ti balẹ̀ sórí ètò Ṣówónyá rèé ẹ jẹ́ kí wọ́n pọ̀ Lámídé wọlé kó bá wa advice yín pé ó ní wò ó má lọ jó bí olóṣì ìwọ ṣáà jó bí olówó let's go there. Wọlé kí n bẹ̀rẹ̀ sí porúkọ àwọn èèyàn wa tán wọlé ìkọ́ orúkọ yẹn rèé tó ń sáré lọ kọjá bìkíáfù Ọlábọ̀dé Quadri mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò Rẹ̀mí Murphy Àkànbí mo rí yín o Abídèmí Àjọkẹ́ Akínọlá Boko Haram ẹ káàbọ̀ lórí ètò Orí Owó Olúkẹ́mi Quadri àwọn onínáwó ọjọ́ sátọ̀dé tó ń bọ̀ nìyẹn ẹ káàbọ̀ lórí ètò Ọlájídé S Abímbọ́lá àbúrò mi láti South Africa mò ń gbádùn ẹ o ẹ káàbọ̀ sórí ètò Bùnmi Ayẹnibẹ́pọ̀ àwọn Wocom connection bò ní ẹ káàbọ̀ sórí ètò Ṣówónyá Kẹ́hìndé owó ẹ̀yẹ alùkò mo mà rí yín ẹ kú àbọ̀ sórí ètò Ao Amin àáfà Ọlọ́run àáfà Alimi Ìbàdàn ẹ kú àbọ̀ sórí ètò Mọ́nàmí Ayọ̀túndé Ayọ̀dìran láti Nàìjà àwọn awo babalóńtà nìyẹn àwọn pásítọ̀ ta pásítọ̀ Túndé Ayọ̀dìran PTA ẹ kú àbọ̀ sórí ètò Judea Jackson mo rí ẹ o welcome to the show Ṣówónyá rèé Margaret Adétọ́lá mo mọ̀ lẹ́yìn náà Ọládùnní Olúwayọmí Awólùsì ìyàwó Èkìtì bàbá oníbàbá ọwọ́ ń yá Margaret Adétọ́lá ẹ ṣeun akú ètò ẹ náà kú ètò oge Ryan Sharif I can see you. Welcome to the show. This is Olamide. Ó ní wò ó Ọládùnní Olúwayọmí Awólùsì mo tún rí yín ẹ kàn ń lọ láti obì kan sí kejì ní gbádùmẹ̀tì lẹ́wà. Àwọn orúkọ kan nù wá Ọmọ́tẹ́lẹ̀ Ọládipúpọ̀ Lady Evangelist Ruth Àpáta màmá call me on my cell phone ìyá o ẹmọ̀nlẹ́ ìyá o Promise Page White mo rí ẹ o ẹ káàbọ̀ sórí ètò Adéníyì Adélékè mo rí yín ẹ káàbọ̀ sórí ètò Ruth Ọláìdé Adéjùmọ̀ mo mà rí yín ẹ káàbọ̀ sórí ètò Fẹ́mi Láníyà látẹ̀yẹ ọjọ́ yìí Fẹ́mọ́ Scorpion Fẹ́mi Láníyà bó o ní ẹ kú gbádùn Olúṣẹ́gun Adékọ́lá ẹ pẹ̀lẹ́ o Ọlábọ̀dé Quadri mo rẹ́yìn náà ẹ káàbọ̀ sórí ètò ẹ kú àbọ̀ mo rí ẹgbẹ́ wọlé o Ọlánìkẹ́ Ọláyẹmí Àtinúkẹ́ Tóníà Domingo mo rí yín
Ọláwuyì Ṣọlá Michael, I can see you, I can see you, I can see you. How I mean, àfa Ọlọ́run, bóò ní iṣẹ́ wa. Lórí ètò wa lónìí, ó máa kọjá Be Careful. Mo rí yín Kẹ́mi jẹ́jẹ́ àwọn ti Canada, àwọn Canada connection, mo mà rí yín. Ẹ kú àbọ̀ sórí ètò. Aládé Olúwaṣeun, mo rí yín o. Ẹ kú àbọ̀ sórí ètò. Aládé Olúwaṣeun. Tolú Òrùkù Ọ̀ṣọ́bùkọ́lá, ìyàwó president ẹgbẹ́ ọmọ Òbòkun Ìjẹ̀ṣà nìyẹn. Tọ́lá Òrùkù Ọ̀ṣọ́bùkọ́lá, mo màmá rí yín. Ẹ kú àbọ̀ sórí ètò. Kẹ́mi jẹ́jẹ́, ẹ ṣé gan ni, ètò ń lọ lọ́wọ́. Orí ìfẹ́ lélẹ́yìí, orí ìfẹ́, ó ní wọ́n máa fẹ́ ọ dénú gẹ́gẹ́ bí ìlérí mi, wọ́n ṣe ohun tó bá fẹ́. Kí ló dé tá a máa ń yí kiri padà tó bá ti di pé a ti wọlé tán? Ìyàwó kan ló ṣèlérí yìí o, kí ló wá dé tó yẹ pé ojú ọgẹ́ àwa dojú olóńgbò tó bá pẹ́. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ tá a mú bọ̀ lórí ètò lónìí, mò ń bọ̀ wọn ò tí ì dé. The Most Blessed Yétúndé Òní, TMB Yétúndé Òní, ẹ káàbọ̀ sórí ètò. TMB Yétúndé Òní, mo máa rí yín. Mary Animashaun, àwọn ti Baltimore connection, ẹ kú àbọ̀ sórí ètò. Yes, lórí ètò wa Ṣọ́wọ́nyá náà la wà láti Dayọ̀ Agbọ́lá rédíò TV. Òní máa kọjá Be Careful, ó máa fa láńtà dání, átúnlátàbọ́gí. Mary Animashaun, mo rí yín. The Most Blessed Yétúndé Òní, bóò ni, ẹ káàbọ̀ o, ẹ káàbọ̀. Bóò ni Sunday ńkọ́, ẹ̀jẹ̀ ńkọ́, sójú wà Nàìjíríà àbótú Amẹ́ríkà àbí Canada ló wà. Ẹ káàbọ̀, yes, I can see you love it. Ẹ ṣé gan ni, onífẹ́ rèé. Òrìyẹ́ kéré, ó sáré wọlé ni. Mo tẹ́wọ́ mi sókè sọ́ba Olódùmarè, mo tẹ́wọ́ mi sókè káyé má ṣe mí, ẹ já lọ. Ẹ̀jẹ̀ wà Nàìjà, ó dá o, ẹ bá ń kí o. Kẹ́ni mo ní ṣàlàáfíà ló wà, ẹ pẹ̀lẹ́ kú tọ́jú everybody. Ẹ ṣé Èdùmàrè sọ̀rọ̀ mi láyọ̀, mo dúpẹ́. Ebenezer Obey, bàbá kọ̀mándà. Sọ̀rọ̀ mi dáyọ̀. Kingsley Obey Amadi, àwọn ti Destiny. Kingsley Obey Amadi, Olúṣẹ́gun Akínmárin, mo mà rí yín. Alájà Kàfáyà Ọmọwùmí Oyèdọ̀tun, mo rí yín o, bẹ́ẹ̀ ṣe ń wọlé mo rí yín. Welcome to the show. Ṣọ́wọ́nyá rèé, Èdùmàrè sọ̀rọ̀ mi dáyọ̀, mo dúpẹ́.
ọ̀làdẹ̀ǹdé orí òkè ẹ kú àbọ̀ o ẹ káàbọ̀ ẹ kú ojoojúmọ́ ẹ ṣé gan ni God bless you. ọ̀làwùnmí tẹ́wọ́gbadé ẹ kú àbọ̀ sórí ètò I can see you I can see you welcome to the show ẹ kú ojúmọ́. lọ́wọ́ yìí títí lóye olóyèdè adéwùmí princess àrẹ̀mọ ọba àṣàǹkẹ́nu o títí lóye olóyèdè ọmọ àṣàǹkẹ́ bó o ní ẹ káàbọ̀ sórí ètò ṣàlàáfíà ló wà ṣọwọ́ yálẹ̀tò Dáyọ̀ Agbọ́láyìn náà rèé o màmá wí pé mo dé wẹ́rẹ́ bí èjì alẹ́ mo dé kùtùkùtù bí èjì ìyálẹ̀ta mo dé ẹjẹ́ kólókó mọ́ roko mo dé ẹjẹ́ kọ́lọ́nà mọ́ yẹ̀nà àwa sọ̀rọ̀sọ̀rọ̀ náà ẹjẹ́ máa sọ̀rọ̀ wa àwọn tó mọ oúnjẹ jẹ ẹjẹ́ máa jẹ àwọn tó ń wọlé ẹ̀sẹ̀ ẹjẹ́ máa wò wọ́n mo dé sórí ètò mo bá lẹ gbàgà. mo ní kí ni nǹkan tí a lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹnì kọ̀ọ̀kan wa ló lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olúwa ó mọ̀ ṣeun ó mọ̀ ṣeun. kí ni nǹkan tẹ́ ẹ lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún kí lẹ rò pé ó jẹ́ nǹkan gbòógì tẹ́ ẹ lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún. Eduardo Berlin ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò Eduardo Berlin I can see you I can see you. Olúṣẹ́gun Adékọ́lá mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò. Eduardo Berlin so how are you doing? Welcome to the show. Olúṣẹ́gun Adékọ́lá ẹ káàbọ̀ sórí ètò. Eduardo Berlin, I don't understand. Hola. Is that Spanish? Hola. Try a bingo. Okay. Ìwọ̀nba tí mo gbọ́ náà nìyẹn o. Hola. Responde. Yes, I can see you are enjoying us. Mo ò gbédè mi ò gbọ́ Spanish. Ṣùgbọ́n mo gbọ́ 60 èdè. Responde. How are you doing? Eduardo Berlin. Ebu Wasai. Oui. Yes, welcome. Ẹ káàbọ̀ sórí ètò. Arákùnrin ó fẹ́ bèdè pa mí. Ó dáa ọ̀là. Mo ní kí ni nǹkan tẹ́ ẹ lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún? Kí ló tẹ́ ẹ lè sọ pé Ọlọ́run ṣe lóore fún yín? tó pé ìdí èyí ẹ lè fọ́nà lọ́pẹ́ ẹ pè wá sórí ètò àgọ́ wà ní ṣíṣí ojú òpó ti ṣí sílẹ̀ 443-410-2427 ẹ gbà wá láago ẹ jẹ́ àmọ́ orúkọ yín ẹ jẹ́ àmọ́ ibi tẹ́ ẹ wà ẹ jẹ́ àmọ́ tí Ọlọ́run ṣe fún yín tó dùn mọ́ yín nú. èmi gẹ́gẹ́ bí ẹnìkan torí pé mo tún jí símọ́lẹ̀ àlàyé lónìí mo gbá pa ó ṣe é gbé mo gbẹ́sẹ̀ ó ṣe é gbé mo lanu mo lè sọ̀rọ̀ mo tún wá pàdé yín lórí ètò ọpẹ́ tèmi rèé o ẹ jẹ́ gbọ́ tiyín náà ẹ jẹ́ gbọ́ tiyín Ebenezer Obey gbóhùn sókè. ìṣẹ̀lẹ̀ tí ọmọ lọ́la bàbá yẹn mi sí. I can see you Apostle M.A. Chibuzo. Apostle M.A. Chibuzo, I can see you. Welcome to the show. Welcome to the program. Yes. This is Dayo Agbola Radio TV, live on Facebook. If you are here to download the application, please go ahead and download it. This is free of charge. Apostle M.A. Chibuzo. Yes.
As you are coming in, please share it to your friends. Share it to your friends and let me know when they are in on your page. When they are in on your page, just type their name so that I can recognize them, please. You know I can't see them on your page, but share it, and the moment your friend come online, let me know their names so I can appreciate them, please. Welcome to the show. Ojú mo sọ fìtìfìtì náà ni pé bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa bá wa share rẹ̀ fáwọn tó wà lórí péjì yín. Bẹ́ẹ̀ bá ní share fáwọn tó wà lórí péjì yín, èmi ò lè rí wọn ṣùgbọ́n àwọn máa rí mi, so ẹ pe orúkọ wọn fún mi, èmi á lè máa pè wọ́n. Yẹ́misí Alẹ́ ọ̀kan làwọn, Yẹ́misí Alẹ́ ọ̀kan làwọn, mo mọ̀ kí yín káàbọ̀ sórí ètò ẹ kú àbọ̀. Bẹ́ẹ̀ bá ṣe ń wọlé yẹn ẹ máa bá wa share rẹ̀ lórí péjì yín. Àwọn ọ̀rẹ́ yín tó bá dẹ̀ ti wọlé ẹ táìpù orúkọ wọn fún mi, èmi á pè wọ́n, èmi á dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n jọ ìwà ẹ ṣé. Yẹ́misí Alẹ́ ọ̀kan làwọn, mo rí yín o, ẹ kú àbọ̀. Mo ní kí ni o náà tí ẹ lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún? Ohun tí ẹ rò pé ó yẹ kí n lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, kí ni o náà ẹ jẹ́ ká mọ̀. Ọ̀rẹ́ mi ká bá kúrò, àmújẹ̀kọ̀ kúrò, ṣadé dára lóbìnrin. Adéwálé Ọlọ́lá, Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi láti UK, ẹ mọ̀mọ̀ káàbọ̀ sórí ètò ṣáàfíà ló wà. Mo rí ẹ o, Adémi ní ńkọ́, ìyàwó rẹ Olúwa fún mi lówó, ẹ káàbọ̀ sórí ètò. Kó o tó máa padú Sàlámì Ebenezer Obey, ẹ jẹ́ pèsè ní Adéwálé. Ó ní mo rí sisi méjì níta fàájì, wọ́n ń ta ṣáwá. Mélòó nu yín ló mọ̀ ta fàájì? Ìta fàájì ń bẹ lẹ́kọ̀ọ́. Adéwálé Ọlọ́lá, Arigidi ló dàgbà sí àtìbàdàn, ó lè mọ̀ ta fàájì. Àwa tá a mọ̀ bẹ̀rẹ̀. Sani Adé gbóhùn sókè. Mo ní kí lẹ lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún pé Ọlọ́run ṣe fún yín tí ẹ fi lè máa yìn. Oore kan Adéwálé Ọlọ́lá, oríwo ló ń kọ. Singing, I can see you. Welcome to the program. Ẹ kú sinmi àná. Sisi méjì ní tàfàjì, wọ́n ta ṣáwá. Sisi méjì ní tàfàjì, wọ́n ta ṣáwá. Ibi igi níbi wọ́ọ̀lù, wọ́n máa jó mọ́lọ́. Ibi igi níbi wọ́ọ̀lù, wọ́n máa jó
Olúwatósìn Ọláwálé mo màmá kí yín ẹ kú àbọ̀ o Esther Olúwatómísìn Ọláwálé ẹ kú àbọ̀ sórí ètò Kọ́láwọlé Ọmọkàndé Èjìrẹ́ màmá aláàkè orúkọ yẹn Kọ́láwọlé Ọmọkàndé Èjìrẹ́ ẹ ṣeun Esther Olúwatómísìn Ọláwálé ẹ ṣe ẹ náà kú ètò ẹ náà kú ìgbọ́ ètò ẹ ṣeun Ismail Ọláìdé ọkọ ọmọ lóòkú ẹ mọ̀ kú ìmúra òkú o ẹ kú ìmúra òkú ọmọ rẹ ní ó ṣẹ̀yìn àwa náà o àgbẹ̀yìn arúgbó wa ọmọ lóòkú abàjà lọ́rùn ọmọ lóòkú eléwò lájà lọ́rùn dọ́là lóní lọ́rùn ọmọ lóòkú onídọ́là lọ́rùn Kọ́láwọlé Ọmọkàndé Èjìrẹ́ mo kí yín ẹ káàbọ̀ sórí ètò DJ Abe Ṣùpọ̀ ẹ kú àbọ̀ sórí ètò mórí yín service of song on Sunday ẹ sọ fọ́gánìsì ò wá lọ́jọ́ yẹn o mò ń rè rí pírẹsidẹ́ǹtì service of song on Sunday ẹ sọ fọ́gánìsì èmi lọ rí pírẹsidẹ́ǹtì o ẹ sọ fọ́gánìsì ò sí nílé ẹ máa lá orin yẹn ni làlàlàlàlàlà. Ẹ sọ́rí ó dáa àtìgbà sọ́rí yín lórí ètò àtìgbà wọlé lórí ètò àtìgbà wọlé àwọn oníṣẹ́ fẹ́ lò ẹ̀jẹ̀ kọ́gánìsì ó mọ̀ o ká lè bá yín sọ fọ́gánìsì àwọn oníṣẹ́ fẹ́ lò ẹ̀jẹ̀ àmọ́ Mr. Olúṣesí ṣe ń gbọ́ mi bó dẹ̀ jẹ́ ìyàwó yín ló wà lórí fóònù gẹ́mi sí alẹ́ ọ̀kan làwọn mo ti rí yín lórí the other line ẹ kú àbọ̀ sórí ètò ṣáṣá ń gbádùn wa ẹ máa share rẹ̀ fún àwọn èèyàn yín bẹ́ẹ̀ bá ṣe ń share rẹ̀ bọ́n bá ṣe ń wọlé ẹ máa fi orúkọ wọn ránṣẹ́ sórí péjì yín èmi á máa appreciate wọn ká lè mọ̀ pé wọ́n ń wọlé ẹ jọ̀ọ́ ẹ ṣé. orí ètò Ṣọ́wọ́nyá la wà láti Dayọ̀ Agbọ́lá rédíò TV yes mo ní ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti download application yẹn ẹ lọ download ẹ̀ tó bá dẹ̀ ṣe pé ẹ ti download ẹ̀ ẹ má bá yẹn ń gbọ́ wa lórí Facebook lọ́wọ́ báyìí náà lọ́wọ́ máa gbọ́ lórí rédíò intermittently Dúródọlá Ọ̀túnba Káyọ̀dé Ọ̀túnba Dúródọlá bó o mọ̀ ni ó mọ̀ tọ́jọ́ mẹ́ta bó o ní ó di fírífírí ẹ káàbọ̀ sórí ètò Dayọ̀ Agbọ́lá yín náà rèé o bàbá ló tá digital studio Elizabeth Johnson ẹ káàbọ̀ sórí ètò welcome to the show I can see you Adéníyì Adélékè mọ́lẹ́yìn náà o ẹ ṣeun tẹ́ ẹjọ́ ẹ wa ẹ ṣeun mò ń wò yín ẹ káàbọ̀ sórí ètò. èmi a sì gba orin lẹ́nu òbé máa gbé lady band lọ́wọ́ ó ní mo ti gba gírì lé mo bọ́ lọ́wọ́ wọn kí ló bọ́ lọ́wọ́ wọn. ó lóun bọ́ lọ́wọ́ wọn ó lọ ní girlfriend márùn pọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n wá lọ pọlọ́pàá sí ló bá sá ẹ má gbọ́. mo bọ́ lọ́wọ́ gbogbo wọn ẹ wá gbọ́ méjì náà ní sinmi wọn bọ́ sí ọ̀rẹ́ mi kẹwàá nínú ńlá ṣàkẹ́kẹ́ wọn. ó di méjì. ọ̀rẹ́ mi kẹfà mi ní kúbá ṣàkẹ́fà mi ní ìṣòro. ẹ rí bọ́. wọ́n ní sí band you are too bad they said the band you are a reggae player.
ṣẹ́jú pẹ̀rẹ̀ wọ́n ti pè ọjọ́ fún mi. ṣé kò tó kẹ́fọ́ ọlọ́pàá mú ẹ. Bẹ̀rẹ̀ àwọn èké ti péjọ. Hey. Ṣé mo mọ̀ wípé pọ̀pọ̀ tó láti mú mi? Ṣé mo mọ̀ wípé bàbá tó ta bẹ́ẹ̀ ni yóò bá ń dá fún ọ Ọ̀túnba Olúwakáyọ̀dé Dúródọlá. Bàbá ló ta yín náà rèé o. èmi rèé mo wà ń bí lọ́lá yín ni lọ́lá Ẹlẹ́dùmarè. mo bọ̀ lọ́wọ́ mo ti gbà kiri ilé? Mo bọ̀ lọ́wọ́ ọ̀tá gbogbo wáyé gbogbo yẹn. Mo bọ̀ lọ́wọ́. mo ní kí lóore tó lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún. ṣọ́lọ́run ò ṣe ọ́ lóore kan ni. ẹ pè wá sórí ètò ààbò wà ní ṣíṣí 443-410-2427 443-410-2427. ẹ̀yin tẹ́ ẹ bá ń pè lẹ́yìn outside America ẹ kàn fi +1 sí ẹ pè wá ẹ jẹ́ mo oore tọ́lọ́ ń ṣe fún yín. Adéwálé ọ̀rẹ́ mi ò lẹ́nu láti dúpẹ́ oore ó dùgbà bá fún ẹlẹ́gbàá ń bí mi tó wà ń. wọ́n ní tí bá ṣe dáadáa máa pàjù bẹ́ẹ̀ lọ ní one day. wọ́n ní iṣẹ́ tí máa ṣe ni wípé máa lọ nọ́ọ̀kẹ́. nígbà tí adé dixie àwa lọ tẹ́kẹ́. àwọn ẹ̀gbọ́n ti sọ fún mi wípé kí n sá lọ tó bá jáde. àbí ilà ẹ̀dùn started ìlú everybody in the shop started ìlú. kí n tó ṣẹ́jú pẹ̀rẹ̀ wọ́n ti pè ọjọ́ fún mi. kí n tó ṣẹ́jú pẹ̀rẹ̀ àwọn èké ti péjọ. ṣé wọ́n mọ̀ wípé wọ́pọ̀ tó. ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò ìfẹ́ mi pọ̀ Mercy. orúkọ yẹn kọjá bìkẹ́bù my love is much àánú. ẹ káàbọ̀ sórí ètò bóò ni àwọn ọmọ ń kọ́ ṣọwọ́ ń yá ṣọwọ́ ń yá létò ètò ní ṣọwọ́ ń yá ẹ káàbọ̀ sórí ètò ìfẹ́ mi pọ̀. I can see you. Yes, I can see you. wọ́n sáré tí ẹlẹ́yà ni mo bọ́ lọ́wọ́. sọ́ba ní oníná máa mú ọ̀la lọ́ máa mú mo bọ́ lọ́wọ́. níbo lẹ fi tolúwa mi sí o mo bọ́ lọ́wọ́. lórí lórí. mo ní tó bá di ọjọ́ Thursday tó bá dago 5 lọ́jọ́ Thursday ẹ pàdé wa lórí ètò àyọkà. àwọn ìtàn tá a máa ń gbọ́ láyé ìgbàhún ìrèké oníbùdó ògbójú ọdẹnu gbórúmọlẹ̀ àdìtú Olódùmarè wọ́n rò pé wèrè ni owó ẹ̀jẹ̀ gbogbo àwọn ìtàn yẹn wọ́n ti bá wa jù láti Nàìjíríà wọ́n ti jù síbí ẹ pàdé wa lórí ètò yìí ní Thursday lórí ètò àyọkà Ọládé ọ̀rọ̀ pọ̀ náà ló wà máa kà á Ọládé ọ̀rọ̀ pọ̀ mo ní àyè wà fún airtime o ẹ̀yin tẹ́ bá rò pé bọ́n pìrìsẹ́ńtà níyín àbọ́lọ́n ti dá yín pìrìsẹ́ńtà ẹ máa bọ̀ lórí ètò. mo bọ́ lọ́wọ́ mo ti gbá kiri ilé. mo bọ́ lọ́wọ́ mo ti gbá kiri ilé. mo bọ́ lọ́wọ́ wọ́n ta gbogbo wáyé gbogbo yẹn. mo bọ́ lọ́wọ́ wọ́n sáré tí ẹlẹ́yà ni mo bọ́ lọ́wọ́. sọ́ba ní oníná máa mú ọ̀la lọ́ máa mú mo bọ́ lọ́wọ́. Ismaila Ọláìdé Mr. Olúṣesí mo gbọ́ yín mo gbọ́ yín ẹ má wọrí ìrẹ́lẹ̀ gúdàn mega 99 wọlé. Mrs. Olúṣesí mo sọ náà bó ṣe bọ́kọ yín náà sọ̀rọ̀ ni ọmọ olóòkú Mrs. Olúṣesí ọmọ olóòkú ẹ pẹ̀lẹ́ ẹ kú àṣẹ̀yìndé bàbá àjọ ẹgbọ́n eléyìí mega 99 ló sọ bẹ́ẹ̀ mega 99 rèé ebe dosunmu arákùnrin ó tẹ piano ó ń ta gìtá ó dẹ̀ ń kọrin mega 99. Mrs. Olúṣesí bàbá dàgbà dáadáa ẹnu ojú nù ayọ̀ ló yẹ ká máa yọ̀ báyìí
Blessing Okoye ẹ màmá káàbọ̀ sórí ètò Blessing Okoye mo rí yín o. Wọ́n ti yá lè ní pé olúwa ti tú ẹ̀ sílẹ̀. Ẹni tó ń wáyà, ẹni tó ń wọ́pọ̀ olúwa ti ṣe. Má sọ retí nù, jọ̀wọ́ má bànújẹ́ mọ́. Mrs. Olúṣesí wọ́n ní ká bá wọn ṣèrántí bàbá àwọn o. Ẹ̀dà Joseph Adéògún from ìsàlẹ̀ Èkó ẹ̀ ń tẹ́ bá mọ̀ ìsàlẹ̀ Èkó dáadáa. Ẹ̀dà Joseph Adéògún àwọn bàbá mi Olúṣesí bàbá Fayélẹ̀ àtimúra bó wájọ máa wà Nàìjíríà ni Nàìjíríà máa gbàlejò ìsàlẹ̀ Èkó. Mega 99 ló ń bọ́ lọ́wọ́. Welcome to the show Rose Muoki. Welcome to the show. I can see you. Welcome to the show Rose Muoki. Ìbànújẹ́ obìnrin yẹn fọlọ́ pátá obìnrin yẹn dá láyọ̀ ó tún ta ológo. Adelusi Amos mo màmá rí yín Adelusi Amos ṣé ọwọ́ ń yá o ọwọ́ ń yá Adelusi Amos ẹgbẹ́lẹ́ wọlé màrí bá ti ṣe ẹ tí ò bá lè fẹnu gbàdúrà fúnra rẹ̀ èmi á rí bá ti ṣe màá rọ́nà gbé gbà màá rí mọ̀ nílò gbà Bánjí Ayílóge ó yá ẹ káàbọ̀ sórí ètò. Èmi á mọ̀ rí bá ti ṣe màá rọ́nà gbé gbà màá rí mọ̀ nílò gbà mo dúpẹ́ ọlá Bọ́lárin àbẹ mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ káàbọ̀ sórí ètò mo dúpẹ́ ọlá Bọ́lárin àbẹ mo rí yín o Bánjí Ayílóge mo mà rí yín Adelusi Amos mo rí gbogbo yín Aládé Monday MC tó kójú owó àjọ wà ní Baltimore ni o correction officer tó lé ẹ kú àbọ̀ sórí ètò ṣọwọ́ ń yáre we are beaming live to the world from Babalonta Digital Studio yes this is Dayo Agbola Radio TV mo dúpẹ́ àbẹ Bọ́lárin mo tún rí lọ́dọ̀ kejì ẹ máa bá wa share fún àwọn ọ̀rẹ́ yín bẹ́ẹ̀ bá ṣe ń wọlé kódà ẹ lọ sórí YouTube ẹ máa bá wa ń bẹ̀ Dayo Agbola ni ẹ̀yẹn táìpù ẹ̀ síbẹ̀ ó máa jáde ó sì hàn wọlé bí ọ̀wàrà òjò. Lọ́jọ́ òní kí n máa rí bá ti ṣe kí n máa rọ́nà gbégbà àlàáfíà àti ìtẹ́lọ́rùn kó máa jẹ́ tèmi. Pẹ̀lú ẹ̀rọ̀rùn ni mo fẹ́ bàbá. Sanwó ṣe máa rí bá ti ṣe. Máa rí bá ti ṣe. Sanwó ṣe máa rí bá ti ṣe. Máa rí bá ti ṣe. Sanwó ṣe máa rí bá ti ṣe. Máa rí bá ti ṣe. Sanwó ṣe máa rí bá ti ṣe sẹ́. Máa rí bá ti ṣe. Ẹjọ́ ṣe máa rọ́nà gbégbá. Máa rọ́nà gbégbá. Ẹjọ́ ṣe máa rọ́nà gbégbá. Máa rọ́nà gbégbá. Sanwó ṣe máa rí tajé ṣe. Máa rí tajé ṣe. Ó jẹ́ sọ tiẹ̀ èmi ń sọ tèmi lọ́wọ́ nù o. Chinyere Joy welcome to the program I can see you
Yes, because of you, I'm going to put one Igbo song. I go put Igbo song for this one now. Yes, Igbo song. I'm putting Igbo song. After this, Mariba Tishe, boy. Chinyere Joy, welcome to the show. Ekuru Kutu Pon. Tọ́lá Orùkù Ọ̀ṣọ́bùkọ́lá mo mà tún rí yín. Ẹ kú àbọ̀ sórí ètò bàbá ń kọ́. President ń kọ́. First lady nìyẹn o. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀, ẹ̀yin tẹ́ wà lórí ètò. First lady ẹgbẹ́ ọmọ Òbòkun Ìjẹ̀ṣà Washington and Baltimore district. Yes. First lady nìyẹn Tọ́lá Orùkù Ọ̀ṣọ́bùkọ́lá. Ikú àbọ̀ sórí ètò jàre. Ìpẹ̀lẹ́. Bàbá rẹ̀ ayíkọ́. Màríbá ti ṣe màárọ̀nà gbégbà. Mo ní kí ni ohun tó dùn mọ́ yín nú tọ́lọ̀ ń ṣe fún yín. Ẹ jẹ́ gbọ́. Ẹ pè wá sórí ètò 443-410-2427 443-413-2427. Ẹ pè wá Fatima Andrade. Orúkọ yẹn kọjá be careful. Fatima Andrade ẹ káàbọ̀ sórí ètò. Fatima Andrade ẹ kú àbọ̀. I'm putting an Igbo song now. I tell you, I'm gonna put an Igbo song. Chinyere Joy, listen to me. I'm putting an Igbo song. Hey. This one Igbo song. Ewo. Gbọ́ bọ́ọ̀sì yẹn tí wọ́n bá sọ fún yín pé Ìgbò ni ẹ̀yin gẹ́gẹ́ mọ̀ pé Ìgbò ni ẹ má gbọ́. Rosmuoki, hey, welcome to the show. I can see you. Ẹ káàbọ̀ sórí ètò Rosmuoki. Welcome to the show. This is Ṣawọ́nyá on Dayo Agbola Radio TV. Yes. We are live from Babalota Digital Studio. Welcome to the show. Rebecca Lopu Dawolo, I can see you. Yes, I can see you. Don't turn the dial, I can see you. Welcome to the show. This is Ṣawọ́nyá right from Dayo Agbola Radio TV. Yes, I can see you. Yes, enjoy this music. Rosmuoki, thank you. Great show. Thank you very much. God is sure to stand for you. Stand down as the good news all the world is waiting for you. Always speak for Jesus, always speak for Jesus, always shine the God. Always speak for Jesus, always speak for me. Always speak for Jesus, always shine the God. I can see you all, yes. Bless you, Okoye, I can see you. Rosmuoki, I can see you. Modupe Olabolani Abe, I can see you. Rebecca Lopu Dawolo, I can see you. Tọ́lá Orùkù Ọ̀ṣọ́bùkọ́lá, I can see you. Rosmuoki, I can see you. Alade Monday, hey, I can see you. Hey, I like this boy, yo. I like to put this boy song every day.
Hey, penalty to story. Hey, it goes like this. Yeah, oh. Let's go, buddy. Dear people of God, the word of God says in Gospel of Mark, if you don't have money, hide your face. You can go with one doctor. This is Olúṣesí, mo tún ti rí yín bẹ̀ yẹn. Wọ́n ti gbá penalty wọ́n throwing. Ó ní ẹ́. Ẹ́. Ó tún dà. Ẹ́. Ọmọ bẹ̀ta yé máa sùn, Gbà kó jẹ́ àìyé máa sùn. gbà dodo. Bóyá gbẹ́ngbẹ́rìgbẹ́rìgbẹ́, Rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀. gbẹ́ngbẹ́rìgbẹ́rìgbẹ́. Rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀. Tí mo tó lọ́nà kan pariwo, Lórúkọ. ọ̀la ń kọ́. Olúwàndé Abraham Olúmídé mo màmá rí yín. Ẹ kú àbọ̀ sórí ètò. Ọ̀yà jíjà, Ẹyin àwọn jọ̀sìn. Olúwàndé Abraham Olúmídé welcome to the show. Ẹ káàbọ̀. Ó yá. Ah, ọmọ wọrí ọmọ wàfẹ Jonathan Stephen I can see you Jona olórin hey àwọn Fẹ́mi Àrà mo màmá rí ẹ welcome to the show ó yé máa sùn ẹ mẹ́fẹ́ you are right on Dayo Agbola Radio TV yes bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa bá wa share rẹ̀ tẹ́ bá ti share rẹ̀ àwọn tó wá wo orí page yín tàrí wọn ẹ bá wa tẹ orúkọ wọn sójú page yes I want to appreciate everybody please put their name on the page let me see them. Mo ní kí lóore tọ́lọ̀ ń ṣe fún yín tẹ́ẹ̀fì lè sọ pé Olúwa ó mà ṣeun ẹ jẹ́ gbọ́ ẹ pè wá sórí ètò 443-410-2427 Amos Ọmọ́túndé mo mà tún ti rí yín ẹ kú àbọ̀ ẹyin Keep your money. ẹyin Keep your own. yes Better is present. Iskaba Iskolobo Iskelebete. Go play penalty, go throw you. You know it, do it. Any money no shame. Something first, no politics. That's the goal. You can call me tomorrow. I'll give you the best. Oh my darling, oh my darling. You know me, I love you. You are all got money. You know you need this love. Indeed, This is Wande Cole Iskaba Iskoloboto hey Edekede speak in tongues. shaking it, it's like cologne. Swing your body like cologne. Feeling like cologne. Turns out the I'm show you. Iskaba, 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 Wande Cole àwọn ayé bumper to bumper àwọn ayé kòlábò Olúwàndé Abraham Olúmídé ẹ mọ̀mọ́ ṣeun okun o àbúrò mò ń gbádùn rẹ ní mọ̀mọ́ ṣeun ìṣeré ẹ̀gbọ́n ìṣeré o
iskaba. Lórí ètò lónìí mo ní kí ni oore tọ́lọ̀ ń ṣe fẹ́ni kọ̀ọ̀kan nu yín tẹ́ fi lè máa dúpẹ́. Kò sẹ́ni tó lè pè wọlé, kò sẹ́ni tó lè táàpù oore tọ́lọ̀ ń ṣe fún. Ọlọ́run mo mà dúpẹ́ tèmi o. Mo dúpẹ́ pé ẹ fún mi nímú mo fi ń mí, ẹ fún mi létí mo fi ń gbọ́ràn. Oyè wọlé ọmọlẹ́wà Tèmítọ́pẹ́ Mary May. Oyè wọlé ọmọlẹ́wà Tèmítọ́pẹ́ ẹ kú àbọ̀ sórí ètò. Bóò ni bàbá ń kọ́ àtàbúrò wa ẹ pẹ̀lẹ́ mà ẹ káàbọ̀. Iskaba iskebe iskoloboto. Iskebe, iskalaba, iskoloboto. Ó ní tó o bá fẹ́ràn mi kó o ra Ferrari fún mi. Wọ́n ní mọ́tò ti pa ìfẹ́ lọ́nà Ṣàngó nígbà tó ń lọ UI ní mọ́tò kọlù fẹ́ kò sí fẹ́ mọ́. Tí ò bá ti sówó ń bẹ̀ ìfẹ́ ò sí. Ẹnìkan lóun jẹ́ ìfẹ́ mi pọ̀. Ẹ̀rọ àgbà mi. Ẹnìkan ní if you love me you go buy me Ferrari. If you love me you go build me mansion. If you love me you go buy me supermarket. Yẹmi Aládé kí ló wá dé? Ó ní mọ́tò ti pa ìfẹ́ kò sí fẹ́ mọ́ owó ló kù. If you love me you go pay me salary. Túbọ̀ yẹn. Lówó kékeré náà fi ra Ferrari. Ó lábẹ́ tó dùn owó ló pa. Ó ní I love you lóbi máa ń rìn lóbi máa ń tu o. Tó o bá lówó kò sí fẹ́. Máa gbọ́dọ̀ burúkú ohun tó bá fẹ́ gbádùn òun kó mówó wá. Population sọ́sọ wọ́n ní 7.2 billion èèyàn tí ń bẹ nílé ayé. Ọkùnrin 2.2 obìnrin 5 billion. Adùn rẹ̀ ń ṣe mí. Níyì Ògúnmọ́kùn ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò borí yìí. Níyì Ògúnmọ́kùn bóò ni ẹ kú àbọ̀. Ọkọ wọn lóde òun lọ̀pọ̀ lọ́yẹ gbé tí ẹ pọn o. Ọkùnrin gidi ò pọ̀ mọ́ nílé ayé. Ìwọ tó ṣì ń dúró de Ferrari níbi tí Bíbélì ti sọ. Ó ní yóò di ìgbà náà. Mo di wòlíì mo wọnú ìránṣẹ́ lọ. Eli kàbíkàbí ní Àìsáyà orí 4. Ó ní yóò di ìgbà náà obìnrin 7 wọ́n mọ dìmọ́ ọkùnrin kan wọ́n ní dákun fẹ́ wa. Ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ Ferrari ẹnu ẹ̀ ń ṣe mí ọmọ ọkọ rẹ̀ ṣe boyfriend. Thank you Níyì Ògúnmọ́kùn proudly Naija the psalmist ẹ ṣé I can see you mò ń gbádùn yín lójoojúmọ́ ẹ mọ̀mọ́ kú àbọ̀ sórí ètò.
arábìnrin ló múnú bí mi ó jẹ ó ní tọkùnrin bá fẹ́ fóun kó ba dàyárì àánú ẹ̀ ń ṣe mí ayébẹ́lẹ́ ẹ bá ń gbà lẹ́nu ẹ̀ ó ti bí mi inú ẹ gbà lẹ́nu rẹ ẹyin ẹ gbà lẹ́nu ẹ̀ ayébẹ́lẹ́ bá ń gbà lẹ́nu ẹ̀ ó jẹ ayébẹ́lẹ́ bínú ayébẹ́lẹ́ rẹ̀ jàre ó ní absolute praise. lórí ètò yìí a máa béèrè lọ́wọ́ yín bóyá owó nífẹ̀ẹ́ lóòótọ́ àbífẹ́ gidi ṣì wà. àwọn kan ní ọkọ̀ rélùwéè ó ti rún ìfẹ́ mọ́lẹ̀ lórí ọ̀nà Bódìjà. àwọn kan sọ pé ìfẹ́ mi pọ̀ làwọn ń jẹ́. ẹ bá wa dá sọ́rọ̀ yìí kì í ṣe lónìí ṣá mo bá wọn ò tí ì dé. mo mà rí yín ẹ ṣeun tẹ́ wọlé Kẹ́mi Elin Ọ̀dọ́lé Ògídíolú Kẹ́mi Elin Ọ̀dọ́lé Ògídíolú máa máa fi oníkànga àjípọn èmi máa fi parí ẹ̀ ìkọ́sí Yorùbá bá sọ pé Ògídíolú wọ́n á fi oníkànga àjípọn sí. Kẹ́mi Elin Ọ̀dọ́lé Ògídíolú ẹ káàbọ̀ sórí ètò Ayébẹ́lẹ́ rèé. orin ẹ̀mí lélẹ́yìí. mo wọnú ẹ̀mí lọ ẹ̀mí sọ mí lẹ̀. ẹ̀yin tèmi láti Nàìjíríà ẹ kú gbádùn o a kú orílẹ̀-èdè wa ṣáàtì rẹ tó fẹ́ jẹ pírẹ́sídẹ̀ntì inú yín ni ẹ gbé jáde àbí níbo lẹ́yìn ọ̀dọ́ wà gbogbo ẹ̀yin under 50 ẹ wo France under 40 ni o ẹ lọ àwọn other country ẹ wo Liberia gan bó lẹ́yìn ọ̀dọ́ wà ní Nàìjíríà tó ipá wọn 75 78 lẹ́lẹ́kọ̀ọ́ máa rúlu wa. títí lọ́pẹ́. orin kọjá be careful. Ruth Ọláìdé Adéjùmọ̀ ẹ mọ̀ tún káàbọ̀ sórí ètò bó o ní ṣọwọ́ ń yá ẹ kú àbọ̀ ṣọwọ́ ń yá rèé ṣọwọ́ ń yá lẹ́tọ̀ ètò ní ṣọwọ́ ń yá àwọn èèyàn tẹ́ bá ṣe àrẹ̀ fún táàrí wọn ẹ fọwọ́ orúkọ wọn ránṣẹ́ sórí ètò kálẹ̀ kí wọn. Ara kò yí padà. Mo ní kẹ́ ẹ lọ sórí YouTube ẹ tẹ́pù Dayọ̀ Agboola síbẹ̀ ẹ wo àwọn fídíò wa ẹ subscribe ẹ bá wa like ẹ Dúródọlá Ọ̀túnba Olúkáyọ̀dé wọ́n ní ká wẹ́kọ̀ mọ́mí Dúródọlá to the program mọ́mí o mọ́mí ó tọ́pọ̀lọpọ̀ ọdún ṣáná fún alẹ́ wa mà mọ́mí Dúródọlá ẹ kú ẹ̀bọ̀ mà àwọn bàbá ń kọ́ ẹ kú tọ́jú everybody mọ́mí God bless you ma àwọn mọ́mí ti wà nìyẹn Nàìjíríà mọ́mí Dúródọlá God bless you màmá o mọ́mí o ẹ máa pẹ́ láyé ẹ máa pẹ́ fún wa God bless you ma. Dayọ̀ Agboola rédíò TV náà lẹ́wà o Baltimore láti ń bọ́ káàkiri láti Babalonta digital studio ọlọ́ọ̀lúwa ọlẹ́yìn èèyàn náà ni o
ìgbà kan àṣewẹ́rẹ́ níṣẹ́ olúwa. wẹ́rẹ́ ní iṣẹ́ olúwa tọ́lọ̀ ń bá máa ṣe báyìí ádá ìgbà tí wọ́n fẹ́ràn jẹ̀kọ́ ni síngúlù simple. Mami Joda Light. Mo ti kọ́ tán kan káyà. Mo ti kọ́ Káyọ̀dé Ọ̀túnba Joda Light. máa jọba lọ olúwa ìwọ lọ́ba ọba tó jọba lọ Sunny Ọ̀yọ́ ẹ̀ mọ̀mọ́ káàbọ̀ ọmọ orí yín o Sunny Ọ̀yọ́ máa jọba lọ olúwa óre. Sunny Ọ̀yọ́ nǹkan kan náà méjèèjì. lẹ́ẹ̀kan sí mo wẹ́kọ̀ mọ́mí wa mọ́mí Ìdúródọlá mọ́mí wa ẹ káàbọ̀ sórí ètò God bless you ma. I can see you Amaka Doris. I told you as Igbo people dey enter now I go dey put am for Igbo music. Amaka Doris welcome I can see you because of you I'm throwing the next song Igbo music. Wait. As you are getting to the show, please share it to your people. Share it on your page. And when your people comes on page, let me know their names. Because I won't see them and they won't see me here. So please let me know their names so that I can appreciate them. Thank you. Ayéfẹ́lẹ́ òṣèjáde God bless you ọjà ọba orin ẹ ṣeun ẹ jẹ́ pé orí Ìgbò ìwọlé orí Amaka Doris gbogbo ẹ̀yà là ń ṣe ó yá this one na Igbo song. If una no understand am make you come ask me. Okay, but no, if you want to share, if mama family, hey. That is how to dance Igbo music. You have to dance it by force, by fire, by force. Tipa ni. Ó dùn mí fún ẹni tẹ́ ìgbédè Igbo ó dùn mí àwọn tá a gbédè Igbo àmọ́ nǹkan tó ń sọ Amaka Doris, are you enjoying me? Even you no understand Igbo pass me. Ó ní Jésù tóbi nǹkan tó sọ nìyẹn ó yẹ ká búrò gbọdọ̀ Jesus. Jesus ẹ̀ ń gbọ́ Jesus bẹ́ẹ̀ Jésù ló ń jẹ́ bẹ́ẹ̀. Michael Oyewinlẹ̀ mo rí yín o Michael Oyewinlẹ̀ mo tún rí yín lẹ́ẹ̀kan sí Ìfẹ́mi pọ̀ Mercy ẹ mọ̀mọ́ kú àbọ̀ sórí ètò Michael Oyewinlẹ̀ ẹ kú àbọ̀ sórí ètò Ìfẹ́mi pọ̀ Mercy bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa share rẹ̀ fáwọn èèyàn yín ẹ kú àbọ̀. Ní Baltimore táwa wà aago 2 ó kọjá ìṣẹ́jú 8 mo mọ̀ pé ní UK lọ́wọ́lọ́wọ́ aago 6 ó kọjá ìṣẹ́jú 8 ni ohun tá a mọ̀ la ò mọ̀ ẹ tó sì gbà lówó lọ́wọ́ mo mọ̀ pé Nàìjíríà báyìí aago 7 ó kọjá ìṣẹ́jú 9 àwọn tí ó sí Texas aago 1 ó kọjá ìṣẹ́jú 9 ni
Canada, Ontario, Toronto aago méjì yín ó kọjá ìṣẹ́jú mẹ́sàn-án lórí ètò iná láwà orí ètò iná láwà ìfẹ́ mi pọ̀ ẹ káàbọ̀ lórí ètò tá a wà yìí ètò tá a wà yìí ṣọwọ́ ń yá mo ní ká ẹ pàdé wa tó bá dijọ́ Thursday ní dédé agogo 5 ìrọ̀lẹ́ ibẹ̀ ni ọláìdé ọ̀rọ̀ pọ̀ yóò ti máa ka ìwé àjọkà fún wa ìwé àyọkà gbogbo àwọn ìtàn tẹ́ ẹ̀gbọ́n láyé ìgbà yẹn ìrèké oníbùdó ògbójú ọdẹ nínú gbórúmọlẹ̀ ìrìnkèrindò nínú igbó elégbèje àdìtú olódùmarè wọ́n rò pé wèrè ni ta ló pọmọ ọba ìwọ ni owó ẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ pàdé wa lórí ètò tó bá dijọ́ Thursday láago 5 ẹ máa gbọ́ wìrìwìrì. Michael Oyewile mo mà rí yín o ẹ ṣé ẹ kú àbọ̀ bàbá aládùá àìkè dáìró ẹ bá wa dá sí i ó ní ọmọlanke kí ló ń jẹ́ ọmọlanke ọ̀pọ̀ nínú yóò mọ ọmọlanke wheelbarrow ló ń jẹ́ bẹ́ẹ̀ òyìnbó kàn ṣe òyìnbó wá gbà lọ́wọ́ wa òyìnbó gbà á náà wá fi táyà sí náà fi táyà kan sí pé kínní wheelbarrow olóńjẹ ọmọlanke Yorùbá ló ní ọmọlanke bàbá aládùá ẹ bá a dá sí i. má fi mí dàdí mẹ́rù ọmọlanke ta ló ń jáde mẹ́rù bàbá suwéni. Ọládùnní Olúwayọ̀mí Awólùsì ìyàwó Èkìtì mo rí yín lẹ́ẹ̀kan sí o mo rí yín ẹ káàbọ̀ Adégbọlá Adétutù Aishat Adégbọlá Adétutù Aishat mo rí yín o ẹ káàbọ̀ sórí ètò ọmọlákèrè bàbá àdúrà ni akédáìró. Adégbọlá Adétutù Aishat. Bàbá aládùá rè akédáìró Kọ́láwọlé Aládé mo màmá rí yín Kọ́láwọlé Aládé ẹ káàbọ̀ sórí ètò akédáìró rè bàbá aládùá ó ní ọmọlanke má fi mí dàdí mọ́rù. Bàbá aládùá òun náà ló ń kọ́ fẹsọ̀jáyé tó bá ti pariwo tó bá ti parí ọmọlanke fẹsọ̀jáyé la máa gbé sí mo mà rí yín àwọn tèmi láti Ìdó Youth Empowerment Program Ìdó Youth Empowerment Program wọ́tà mo rí yín ẹ kú àbọ̀. Ìdó Youth Empowerment Program mo mà rí yín ṣé ẹ̀ ń jọ ìwà àwọn ẹ̀ ń jọ yín ọmọlákèrè
bàbá aládùúgbò náà rè akédèrò ó ní ẹran fẹsọ̀jáyé Súnbọ̀ Akíntì ọmọ wọn nílé Akíntì mẹ́yìn mo màmá kí ẹ káàbọ̀ sórí ètò onílù tó pọ́jú owó ẹ kú àbọ̀ Súnbọ̀ Akíntì bó ni ẹ káàbọ̀ Akínbọ̀hún Ọláníkẹ́ ẹ káàbọ̀ sórí ètò fún màrí yìí bó ni bàbá aládùúgbò rè ó ní ẹran fẹsọ̀jáyé ayé òlópin akédèrò. Súnbọ̀ Akíntì mo rí yín ẹ káàbọ̀ Akínbọ̀hún Ọláníkẹ́ mo rí yín ẹ kú àbọ̀ bàbá aládùúgbò rè bàbá aládùúgbò Ìdó youth empowerment program mo rẹ́yìn náà o ẹ kú àbọ̀ Mr. Niyi Omiṣọpẹ́ bó o ní iṣẹ́ wà ẹ káàbọ̀ I can see you ẹ kàn ń jọ́gùn ni bẹ́ẹ̀ ṣe ń wọ Dayọ̀ Agbo Media lẹ́ ń wọ Dayọ̀ Agboọlá rédíò TV bẹ́ẹ̀ lẹ́ ń wọ Sami Dayọ̀ Agboọlá bóyá kẹ́ máa lò náà nìyẹn à ń rí yín ẹ kú àbọ̀ bàbá aládùúgbò náà ló ní ẹ̀kúnrẹ́rẹ́ mo wà yìí orin yẹn short and very powerful ẹ jẹ́ àgbọ̀n náà. Ọ̀túnba Makaspisi ó ta lẹ́nu Ọ̀túnba Makaspisi bó màmá rí yín ẹ kú àbọ̀ sórí ètò Lawal Ọmọlára mo rí yín o ẹ̀kúnrẹ́rẹ́ mo wà yìí ẹ̀kúnrẹ́rẹ́ ẹgbẹ́. Yẹ́mi sí alẹ́ ọ̀kan làwọn wọ́n bẹ̀rẹ̀ orin Èkìtì a máa fi sí ẹ̀ mọ̀ wọ́rí ìgbádùn tí yín níṣẹ́ tiwa ẹ̀kọ́ bá ń pélé náà ẹ̀kúnrẹ́rẹ́ mo wà yìí ẹ̀kúnrẹ́rẹ́ rèé o. Ìbàdùwẹ̀ Nàìjíríà múre bọ̀bọ̀ ẹbí ti sí láti sálẹ̀ òkè rẹ́sò ń bọ̀ mo wẹ́ lọ́lẹ̀ olùfẹ́ mi èdè òjò mo ní ẹ mo mọ̀ àtìgbà bó ti wáyé kéré bó ti máa ń gbórin wọ́n ti kọ́kẹ́ tó bí mi irọ́ ni mo jórin yẹn lọ ojú lọ. Ẹgbọ́n kìtà tó ń fọhùn bí èèyàn ẹ̀kúnrẹ́rẹ́ mo wà yìí olómi ń bẹ̀rẹ̀ mi ẹ̀kúnrẹ́rẹ́ mo wà ní olómi ń bẹ̀rẹ̀ mi wọ́n ní bómi sí bàlúwẹ̀ ìdí àmúre bọ̀bọ̀ ẹbí sí láti sálẹ̀ òkè rẹ́sẹ̀ ń bẹ. Mo gbà á look at that.
àwọn nǹkan tó ń jẹ́ originality lẹ́ ń gbọ́ yẹn ó kọjá be careful ó ṣẹlẹ̀ kẹjọ ó látàbọ́gí ó tún fọ látàdá ní ó wọ miniskirt ó ta lẹ́nu ó sá prápra ó dì. Lágbájá ọmọ bàbá mùkọ́mùkọ́ Bísádé Ológundé ó lálẹ́ wù no do gragra for me yes kẹ́. Orí Èkìtì ń bọ̀ láìpẹ́. Waiting. You dey fumble And then look another. you dey shout And this you dey spray. Aago méjì mọ̀ kọjá ogún ìṣẹ́jú. Ètò ètò ń lọ bí kúnkúndùn. Ọjọ́ ń lọ bí àtiwọ̀. A lè mọ̀ pé a ti lo wákàtí kan àti ogún ìṣẹ́jú lórí ètò yìí. Bí ẹ pé mọ́ lọ mọ́ ni. A sì ní ìyẹjú mẹ́wàá ẹ mọ̀ wọ́rì. Orí ẹ̀ náà la wà. They jump up and down like jungle. Lágbájá rèé. They try make I no vex, make we not fight it gidigbo. But if you try me and now vex your mama no go know you again. Torí àyè wa tí ó pọ̀ mọ́ lónìí mo fẹ́ kórin Èkìtì yóò lálẹ́ wù kó wọlé Elémùrè Ògúnyẹmí wọ́n ní ẹ̀ bá agbórí wọlé orí Èkìtì ẹjọ́ lálẹ́ wù mo sọ bẹ́ẹ̀ mo ní gbádùn tí yín níṣẹ́ tiwa. Ẹ mọ́mọ́ bínú sí wa o mo mọ ibi tó ti ń wá feedback eré ni mo fi mọ́nítọ̀ ni. Orí Èkìtì yá rèé. Unyi ayùn rẹ̀ rùn rẹ̀ àwé. Orí Èkìtì lè yí irá yẹn. Ìyẹn bá o, ìyẹn gbọ́dọ̀ Èkìtì. Elémùrè Ògúnyẹmí. Ìjàre ẹlẹ́sẹ̀ mú tẹ̀lẹ̀ ẹsẹ̀ orí ẹlẹ́sẹ̀ mú tẹ̀lẹ̀ ẹsẹ̀ orí. Ẹ̀yin tẹ́ ìbá mọ̀ túmọ̀ ẹ̀ ó ní ẹlẹ́sẹ̀ fẹsẹ̀ kanlẹ̀ ẹsẹ̀ gidi ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹsẹ̀ wúre. Mànúwé mànúkùnkùn ẹsẹ̀ orí. Ìkùnà lọ́rin fọ̀fọ́nà ní ẹsẹ̀ orí. Èyí peléke èyí peléke. Olórí amúrù ìmọ̀ kẹ̀jẹ́ múrù àwọn tó máa múrù kẹ̀rẹ̀ lọ́wọ́ ni ọmú mi rántí ulé orí ayùn lẹ́rùn rẹ̀ àwé yẹ́mi sí alẹ́ ọ̀kan làwọn. Ìyíká ti kà fún democracy.
ìkílídé kété iye èkìtì ìyábọ̀ ìyájíjó ìyájíjó èkìtì. Èṣìṣì lọ́rọ̀ iṣẹ́ ìmọ̀ọ́mọ́ jásí yọ. Ǹjẹ́miyẹ́mùrù mi ǹjẹ́miyẹ́mùrù báyìí bọ̀. Kí ló jẹ́ impeachment? Ó gba ṣẹ̀ṣẹ̀ lórí àléébá o, ọ̀yẹ̀ ká gbàdọ̀ rárá ẹ̀ hàn. Ẹ̀dá bá impeachment. Mo wí àyín iyó. Bá a ti jíjọ́ èkìtì lẹ́yìn ni bá a ti jíjọ́ èkìtì lẹ́yìn ni yó. Ọmọ mi rántí ulé ìyá ìrẹ́rùn rẹ̀ àwé ìyókù rẹ̀ yàn. Mọ̀lọ́lá o, mọ̀lọ́lá kò lókun yàgbàjọba o. Èyí pelépe, èyí pelépe. Ìyẹ̀rẹ̀ ẹlẹ́sẹ̀ mú tẹ̀lẹ̀ ẹsẹ̀ rẹ̀. Ẹlẹ́sẹ̀ mú tẹ̀lẹ̀ ẹsẹ̀ wúre. Mo ní ẹ̀mọ̀túmọ̀ ẹlẹ́sẹ̀ mú sẹ́lẹ̀ ẹsẹ̀ wúre. Ẹ tó bá lẹ́sẹ̀ gidi kó fi tẹ̀lẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ fẹsẹ̀ gidi tẹ̀lẹ̀. Kété ìran kan mú lórí ètò. Ìyanra ìrà ìhàn. Yẹ́mi sí alẹ́ ọ̀rọ̀ àwé. Olabiola Mubani. Yóò yí kásá lọ sókè òkun. Gbogbo nǹkan tó ń sọ yẹn ọ̀rọ̀ politics ni. Ó nígbà tó orílẹ̀-èdè Nàìjíríà ò dáa, òun Labiola bá lọ. Ṣóyínká sá lọ sédè òkun. Ẹlẹ́sẹ̀ gidi kó fẹsẹ̀ tẹ́lẹ̀. Òṣèlú bá kọ́ pa. Òṣèlú bá kó pa. Tó bá bá kó kú lẹ́sẹ̀. Tó bá ti bá kó kú páyányán. Tó bá bá kó kú lẹ́sẹ̀. Ọmú mi rántí wé. Ẹlẹ́sẹ̀ mú tẹ́lẹ̀ ẹsẹ̀ wúre. Ìjà mú wọ̀ ṣe. Kèsè National Assembly. Kẹ̀lá Abuja ìyàrá ogun. Nǹkan ni mo rún kì í jẹ. Nífẹ̀ẹ́ kí n jàjẹ́ bárùn. Nífẹ̀ẹ́ kí n jẹun. Mo sọ fún yín. Mo ní gbogbo orin tẹ́ bá ti fẹ́ ẹ̀yin ẹ béèrè lọ́wọ́ wa. Ìgbádùn ti yín iṣẹ́ tiwa ni o. Ẹlẹ́mùrẹ́ Ògúnyẹmí rèé. Ó bá àwọn ìjọba sọ̀rọ̀. Ó ní orí gbogbo kan náà ń jẹ ní House of Assembly bébí ṣe ń pa àwọn èèyàn. Latifat Jùmọ̀kẹ́ Yusuf ẹ mọ̀ káàbọ̀. Mo lọlé. Ọ̀rẹ́ Lémùrẹ́ ṣiṣẹ́. Méje fi mórí wí. Àfàrìròrò sọ̀nà. Kémi bá ti sùn lóru, kémi bá ti ríran mi. Kémi bá ti wí jáde. Mèyọ́ Máyọ̀ kú Òkúbóyè. Méyọ̀ kan ṣoṣo. Àwo bàbá ló ń ta ẹ mọ̀mọ́ kú àbọ̀ sórí ètò. Lórí ètò yìí orin Èkìtì là ń gbọ́ yìí. Ẹ káàbọ̀. Yẹ́mi sí alẹ́ ọ̀kan láwọn láti Atlanta ẹ mà ṣeun. Ẹ ṣeun tẹ́ ń gbádùn wa Atlanta Georgia. Ẹ ṣeun ará ìlógbó Èkìtì. Ìráulé òsì àṣùṣà ìmọ̀tíà òsì Èkìtì ọmọ ẹlẹ́gbẹ̀rin òro. Ọmọ eléso gidigbọ̀nà ṣọ̀nà èso kan mú rẹmọ olúgbọ̀ ṣáà ti jiná. Ní káàbọ̀ sórí ètò àwé. Olùmúmọ̀dàbíjà òkèlè kọ́lé kálukú mọ̀ ìyàbújá rẹ̀ mú nípò. Wàá jẹun rẹ àwé. Ọmọ jìhò gbé lóde. Ó gbá ìhò ẹ̀mẹ̀ ifá. Àwọn ìhò ẹ̀mẹ̀ ìbàyà. Orí bá ti ṣe ìhò ẹ̀mẹ̀ ìgbogbo. Ojú bá ti ṣe ìhò ẹ̀mẹ̀ fọ́. Ó gbá ìhò ẹ̀mẹ̀ ifọ́. Àwọn ìhò ẹ̀mẹ̀ ìbàyà. Kókó bá ti ní ìhò ẹ̀mẹ̀ fọ́. Mo mọ̀ pé ń gbádùn ẹ̀ tó yẹ ń gbádùn ẹ̀.
ó ṣeré. Ọlọ́run ló lè fún mi láyọ̀. Ètò ń lọ síbi òpin. Ibrahim Bakare mo màmá rí yín. Alájà Latifa Jùmọ̀kẹ́ Yusuf ẹ káàbọ̀ sórí ètò. Mo rí yín o. Ọ̀túnba Makaspasi ẹ káàbọ̀. Ibrahim Bakare àwọn ti Destiny Group Home ẹ kú àbọ̀. Yẹ́misí alẹ́ ọ̀kẹ́ làwọn ẹ ṣé o láti Atlanta Georgia ará Ìlógbò Èkìtì ìmọ̀mọ̀ káàbọ̀ ìmọ̀mọ̀ ṣé wo. Tọ́pẹ́ Àlàbí lélẹ́yìí ó ní Olúwa ló lè fúnni láyọ̀ lórí ẹ̀ náà náà máa round up. Lọ́wọ́ Ọlọ́run kì í kánjú o. Ọ̀rọ̀ Ọlọ́run kò ní lọ láì ṣẹ láyé. Fọ́mọ kìí a máa kígbe bí kíkan. Àwọn tó gbẹ́kẹ̀lé kì yóò ṣaláì ní ohun tó dára. Ọlọ́run ló lè fún mi láyọ̀. Ènìyàn ò lè fún mi. Ǹjẹ́ báyìí mo fẹ́ máa fèyí ṣe lọ wọ́n máa fèyí ṣe lọ o ẹ máa bá ṣeun gbogbo ẹni tí ẹ ti jẹ́ ìwà lórí ètò lónìí. adúpẹ́ pẹ́ òkun adúpẹ́ àtọ́pẹ́dá tí ò bá sẹ́yìn ta ló yẹ mọ̀ wò wá tá a bá kàn ń tojọ́ lásán tá a ń tojọ́ lẹ̀ tí ò sẹ́ni tó ń wò wá àníwá nǹkan rè é ṣùgbọ́n torí pé ẹ wá mo ní tí n bá ti bojú ẹ̀yìn tí n bá ti rí yín inú mi á dùn ara mi á yá gágá. Adékúnlé Pretty T Comfort mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò lóòótọ́ àti random mo fẹ́ máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí wọ́n jọ ìwà lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Mọ̀tẹ́lẹ̀ Ọládipúpọ̀ ẹ màmá ṣeun Ruth Ọláìdé Adéjùmọ̀ ẹ ṣeun o Ruth Àpáta mo dúpẹ́ lọ́wọ́ yín Promise Page White àdúpẹ́ Adéníyì Adélékè ẹ màmá ṣeun Láníyàn Fẹ́mi ẹ ṣeun àdúpẹ́ Ayọ̀túndé Ayọ̀dìran mọ́nàmí láti Nàìjíríà mo dúpẹ́ o ẹ ṣeun Olúṣẹ́gun Adékọ́lá àdúpẹ́ Ọlábọ̀dé Quadri ẹ ṣeun Ọládùnní Olúwayọmí Awólùsì ẹ ṣé Rẹ̀mí Murphy Àkàndé ẹ ṣeun Kẹ́hìndé Owó Ẹ̀yẹ Aluko àdúpẹ́ Awamid Àfọ́ Ọlọ́run Alimi Ìbàdàn ẹ màmá ṣeun Abídèmí Àjọkẹ́ Boko Haram ẹ ṣeun Orí Owó Olúkẹ́mi Quadri ẹ ṣeun àdúpẹ́ Ọlájídé Abímbọ́lá ẹ ṣeun Kẹ́hìndé Àlùkò àdúpẹ́ o Margaret Adétọ́lá ẹ ṣeun Ọlánìkẹ́ Ọláyọmí àdúpẹ́ Àtinúkẹ́ Tóníà Domingo ẹ ṣeun Ọláwùyí Ṣọlá Michael àdúpẹ́ o Tọ́lá Orùkù Ọ̀ṣọ́bùkọ́lá ìyàwó pírẹ́sídẹ̀ǹtì wa ẹgbẹ́ ọmọ Òbòkú Ìjẹ̀ṣà ẹ mọ̀ sọ pé ṣé Èkìtì ní mí ní ṣẹ́jẹ̀ṣà ní mí àbá mi Èkìtì ní bàbá mi Ìjẹ̀ṣà bàbá mi Èkìtì ìyá mi Ìjẹ̀ṣà àbí kó ti rí bẹ́ẹ̀ yes mo ìjọmọ Èkìtì mo jọmọ Ìjẹ̀ṣà dọ́bù ni omi aṣọ́rò ní kékeré ẹ ṣeun Àtinúkẹ́ Tóníà Domingo mo ní ẹ ṣeun o àdúpẹ́ Margaret Adétọ́lá ẹ ṣeun Ọláwùyí Ṣọlá Michael ẹ ṣeun Tọ́lá Orùkù Ọ̀ṣọ́bùkọ́lá ẹ ṣeun Kẹ́mi Jẹ́jẹ́ láti Canada ẹ màmá ṣeun ẹ ṣeun àdúpẹ́ ẹ ṣeun àdúpẹ́. Ọlátúndé Fálódé ẹ mọ̀mọ̀ káàbọ̀ sórí ètò lóòótọ́ a fẹ́ parí ètò ẹ wọlé ẹ ń bomi ìṣẹ́wọ́ ńkọ́ ó bóúnjẹ ẹ ń bá bóre ọ̀fẹ́ ó bá dùà ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lètò tó ń lọ lọ́wọ́ ètò ní Ṣọ́wọ́nyá láti Dayọ̀ Agbọ́lá rédíò TV Ọlátúndé Fálódé ẹ káàbọ̀ Adékúnlé Pretty T Comfort ẹ káàbọ̀
Donata Stephen mo tún rí yín ẹ kú àbọ̀ Fuji Cabbage rèé. Ẹ̀yin èèyàn lórí ètò ẹ̀wọ̀n pé máa máa ráyìn kan tó yọjú lẹ́yìn tẹ́ ẹ bá rí wọn Israeli ẹ̀rìn níwò Máyọ̀wá Akọ́sílẹ̀ ẹ wá ṣe é lò sáwọn èèyàn wá ń lé ẹ wá ṣe é lò sí wọn Joshua Akérèdọ́lù bàbá oní saxophone bóyá ń ta saxophone ló ń lùlù ẹ yọjú ètò ti fẹ́ lọ ẹ yọjú ẹ má waste time. Máyọ̀wá Akọ́sílẹ̀ rèé o ẹ̀yin èèyàn wa Máyọ̀wá Akọ́sílẹ̀ rèé yọjú kámẹ́rà ò rí yín ẹ gbójú wálẹ̀ ẹ rí Israel náà ń jẹ́ wọn gbóyìnbó Èkìtì ni wọ́n. kí gbogbo àwọn ènìyàn wa tó wà ní online ẹ máa bá wa gbọ́ rédíò Mr. Agboola ètò tó mọ́gbọ́n wá tó fún kọ́ni lóye tó kọ́ni lọ́gbọ̀n ni bàbá ló ń ta kíkìtọ̀ àárẹ̀ ìjọ yìí. ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ yín dádì dára nìyẹn o Máyọ̀wá Akọ́sílẹ̀ ẹ̀yin tẹ́ bá fẹ́ tún lé yín ṣe home improvement iṣẹ́ tán ṣe tiwọn nìyẹn Joshua Akérèdọ́lù yọjú síbí bó ṣe fọn saxophone ló ń lùlù jẹ́rí ọmọ chairman wá yọjú má wọ́rì wá yọjú ẹnu iṣẹ́ la wà ẹ̀yin èèyàn wa nílé aláfẹ́ máa round up nìyẹn mo fẹ́ máa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ jẹ́ wa Joshua ló ń bọ̀ yìí o Joshua Akérèdọ́lù òyìnbó ni wá sọ mọ́ wọ́rí onídàárísọ Yorùbá kò gbọ́ Yorùbá mọ́ ó làwọn èèyàn fine boy ó yá bá a kí àwọn èèyàn wa sọ̀rọ̀ sókè sọ̀rọ̀ bí ẹni tó jẹ yẹn tó jàmọ̀là orí wọn lójú ẹ̀ mọ̀ bọ̀ lápá bí àwọn dẹ́kun yìí bọ́ sáyà bá bí oje sọ̀rọ̀ lẹ́kàn rí ẹnu kámẹ́rà gbọ́ sọ̀rọ̀ sí. ẹ kú lé gbogbo èèyàn wa ẹ máa wo station bàbá ló ń ta. bọ̀bọ́ yẹn tó bá kí saxophone mọ́lẹ̀ ẹ̀rù ó bà yín tó bá dẹ̀ ń lùlù báyìí á rò pé èèyàn méjìlá ló ń lùlù ni. látàárọ̀ náà mo rí pé ẹrẹ́nìkan tó ń bá mi kọ ìwé kí àlùjọ̀nú ò kí ṣe ghosti Ìfẹ́mípọ̀ Mercy ló ń jẹ́ Ìfẹ́mípọ̀ Mercy ẹ bá ṣe é lò sáwọn èèyàn wa. Talk to this thing. Àwọn máa ń tijú wọ́n máa ń tijú ó yá ẹ ṣe é lò sáwọn èèyàn wa. Mo kí gbogbo àwọn èèyàn wa nílé o ẹ ṣé àdúpẹ́ o a tún fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìfaradà yín kẹ́ máa bá wa gbọ́ ètò yìí kẹ́dẹ̀ máa wò wá torí pé a lot of things ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan o ni wọ́n ti prepare fún wa tí tá máa mú wá ní ojoojúmọ́ bí ẹ bá dẹ̀ ṣe ń gbọ́ wa etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ ó dìgbà kọjá. ẹ̀yin èèyàn wa ẹ̀yin ò rí báwọn alákọ̀wé mo kó tira bẹ́ẹ̀ mi ò tiẹ̀ gbé èbó mo láwọn tán gbé èbó níbí I can speak in English yes Títílayọ̀ abániwọ́ndálà wà Títílayọ̀ abániwọ́ndálà wà mo kí yín ẹ káàbọ̀ sórí ètò mo rí yín lóòótọ́ a fẹ́ parí ètò ṣùgbọ́n ẹ wà lórí kíní àdúpẹ́ ẹ ṣeun Fuji Cabbage rèé ẹ gbọ́ díẹ̀. Bọ́láńlé Fọlọ́runṣọ́ borí yín o ẹ káàbọ̀ sórí ètò Bídèmí Sax Adékúnlé bàbá oní saxophone bàbá yìí náà lé bóyá wà yẹn ó lè díjú kó máa fẹ́ nìyí kó kọrí sódò ká hàǹgẹ̀ sókè báyìí ó ń fọ sax lọ́ni Bídèmí Sax New York ló wà ẹ káàbọ̀ sórí ètò Yẹ́misí Olúfádé àfẹ́ parí lẹ wọlé bó máa bẹ́ẹ̀ ẹ kú àbọ̀ bó oníṣẹ́ ṣọwọ́ ń ya ẹ̀rí Israel Máyọ̀wá Akọ́sílẹ̀ mo mà kí yín o ẹ kú àbọ̀ sórí ètò gbogbo yín mo kí Bídèmí Sax ó kọjá be careful ọjọ́ wo ló ń bọ̀ wá sórí ètò mo fẹ́ káwọn èèyàn béèrè lọ́wọ́ ẹ kó o fọ sax yẹn káwọn èèyàn rí jẹ́ kí n mọ̀ pè mí lẹ́yìn ètò.
one day go la fi bẹ̀rẹ̀ nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ òun náà la fẹ́ fi rándọ̀ ó pelé ní forever ẹ bá wa dá sí forever ní one day go ó yá let's go. mo ní mo dúpẹ́ lọ́wọ́ aládé olúwa ṣeun Margaret adéọlá yétúndé òní the most blessed aya Sunday ẹ̀jẹ̀ ẹ màmá ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín Mary animashaun mo dúpẹ́ o Jamo blessed ẹ ṣeun adúpẹ́ Kingsley obi amadi àwọn ti Destiny ẹ màmá ṣeun Olúṣẹ́gun akínmárìn adúpẹ́ o Alájà Kafayat ọmọwùmí ẹ ṣeun o adúpẹ́ Ọláwùmí táwọn gbadé mo dúpẹ́ lọ́wọ́ yín títí lóye olóye dé Adéwùmí mo sọ fún yín pé ọmọ ọba àṣàǹkẹ́ nìyẹn ọmọ ọba àṣàǹkẹ́ princess ẹ mà ṣeun ọmọ wọn nìbàdàn adúpẹ́ ayẹni bẹ́pọ̀ Victor àwọn tí wọ́n kàn ẹ ṣeun o Ecuador Berlin thank you very much Olúṣẹ́gun Adékọ́lá ẹ ṣeun Apostle MD Chibozo adúpẹ́ Yẹ́misí alẹ́ ọ̀kan làwọn láti Atlanta Georgia ọmọ Ìlógbò Èkìtì ẹ màmá ṣeun Adéwálé ọlọ́lá ọ̀rẹ́ mi ọ̀wọ́n bàbá àti mẹ́ta bàbá àti mẹ́rin ọkọ̀ olúwa fún mi lówó ẹ ṣeun o Esther Olúwatómisìn Ọláwálé ẹ ṣe adúpẹ́ Kọ́láwọlé ọmọkẹ́hìndé èjìrẹ́ ẹ ṣeun adúpẹ́ Ismail Ọláìdé Olúṣesí ọmọ bàbá tó relé ẹ mọ̀ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín DJ Supọ̀ ẹ ṣeun adúpẹ́ Káyọ̀dé Ọ̀túnba Dódọlá ẹ mọ̀ ṣeun Elizabeth Johnson adúpẹ́ Adéníyì Adélékè adúpẹ́ lọ́wọ́ yín Blessing Okoye ẹ ṣeun Rosemoki àwọn èèyàn pọ̀ lónìí Adélùsì Amos ẹ ṣeun Modúpẹ́ Ọlábọ́lárin Àbẹ Aládé Monday Benji Ayílóge Chinyere Joy Fatima Andre Rosemoki Aládé Monday Rebecca Alọ́pù Dáwọ́rè ẹ mà ṣeun Ọláwándé Abraham Olúmídé ẹ ṣeun Jonathan Stephen Modúpẹ́ Amos Ọmọ́túndé ẹ ṣeun Oyèwọlá ọmọlẹ́wà Oyèwọlé ọmọlẹ́wà Tèmítọ́pẹ́ ẹ ṣeun gan ni o níyì ògúnmọ́kùn ẹ ṣé àdúpẹ́ Exhibit carry I can see you right from Destiny Mr. Rashid thank you very plenty ẹ ṣé. Fatima Andre mo dúpẹ́ o Amos Ọmọ́túndé níyì ògúnmọ́kùn Ellen Ọ̀dọ́lé Ògídéolú Oníkànjá Àjípọn Kẹ́mi ẹ màmá ṣeun mọ́mí Dódọlá mọ́mí wa grandma ẹ ṣeun o àdúpẹ́ God bless you Sani Ọ̀yọ́ ẹ ṣeun Amaka Doris thank you Michael Oyèwálé ẹ ṣeun Adégbọlá Adétutù Aishat àdúpẹ́ Kọ́láwọlé Aládé ẹ ṣeun Ìdó Youth Empowerment Program Omiṣọpẹ́ níyì ẹ màmá ṣeun ẹ ṣeun àdúpẹ́ Ọ̀túnba Maka Spicy ẹ ṣeun Akínbọ̀hún Ọlánìkẹ́ ẹ ṣeun àdúpẹ́ Sùnbọ̀ Akíntì ẹ ṣeun o Làwá Ọmọlára ẹ ṣeun Yẹ́misí alẹ́ ọ̀kan làwọn Ayọ̀túndé Ayọ̀dìran Ọlájídé Sàbíbọ́lá Làdífà Jùmọ̀kẹ́ Yusuf ẹ ṣeun Máyọ̀kún Òkúbóyè Mèyọ́ Àwòwàwà ló ta ẹ ṣeun Ibrahim Bakare àwọn ti Destiny ẹ ṣeun àdúpẹ́ Bídèmí Sars Adékúnlé mo mà dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ Bọ́láńdé Fọlárunṣọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín Exhibit carry àdúpẹ́ Henry Israel ẹ ṣeun o gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ yín Ìfẹ́mípọ̀ Mercy àdúpẹ́ lọ́wọ́ yín Joshua Akérèdọ́lù gbogbo yín mo kí Títílayọ̀ Àbániwọ́ndá ẹ ṣeun Yẹ́misí Olúfádé ẹ ṣé kábẹ́lẹ́ parí ẹ̀ ó fọ́ká síbẹ̀ lórí Dayo rédíò ó fọ́ká síbẹ̀ lórí ẹ̀ ó fọ́ká síbẹ̀ ṣé ó fọ́ká síbẹ̀. ǹjẹ́ títí di ọ̀la ẹ jẹ́ pàdé láago kan lọ́la l'American time níbí Maryland time aago márùn-ún ní UK time aago mẹ́fà ní Nigerian time aago méjìlá ọ̀sán ní Houston Texas time àti Georgia aago kan ẹ̀yin ará Canada aago kan náà ni ẹ jẹ́ pàdé lọ́la lórí ètò yìí Ṣọwọ́nyá èmi ni tiyín
Dayọ̀ Agboola máa ní èmi lọ́mọ òsì àlùsẹ̀ ọmọ ẹlẹ́gbẹ̀rin òro mi ò speak in tongues o mo ní ẹgbẹ̀rin òro ó mì pé 800 fruits ọmọ ẹlẹ́gbẹ̀rin òro 800 fruits ọmọ eléso gidigba ọ̀nà ìṣọ̀nà ọmọ tó ní èso tó tóbi tó yẹ pé ó wà lójú ọ̀nà ìṣọ̀nà èso kan mú rẹmọ lùgbà ọ̀ṣà ti jiná èso tó yẹ pé ó máa ń fún ọmọ snacks nígbà tó ń jẹ òbá sì rẹ́dì ẹ ó káyà yìí lẹ́nu ẹ mọ̀ wọ́rì bàbá ló ṣe ẹ jẹ́ pàdé lọ́la lágbára Ọlọ́run ojú tẹ́ fi ń wò wá kò mà ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láyọ̀ là ń bálé olóyin láyọ̀ là máa pàdé ó dàbọ̀.